tẹ́ ẹ̀ bá gbàgbé ní nǹkan bíi ọlọ́sẹ̀ bíi méjì mẹ́ta sẹ́yìn ó ní a mú ìròyìn kan wá fún yín wípé à ń gbọ́ fìrìfìrì wípé ọba aláyélúwà kábíyèsí jìgbìnìbẹ́ àti àkún ọ̀ọ́ni tilé Ifẹ̀ àrólé Odùduwà ọba Adéyẹyè Enitan Ogunwusi ọ̀jájá kejì wípé ó ṣe bí ẹni wípé wọ́n fẹ́ mú ìyàwó tuntun olórí tuntun wọ sínú ààfin. látìgbà tá a ti mú ròyìn náà wá fún yín ó ní àwọn ènìyàn ti ń fojú sọ́nà wípé ta ló fẹ́ jẹ́ olórí tuntun láàfin ọ̀ọ́ni tilẹ̀ Ifẹ̀, ta ni kábíyèsí ọ̀ọ́ni tilẹ̀ Ifẹ̀ fẹ́ gbé níyàwó gẹ́gẹ́ bí olórí láàfin, níbo ló ti wá, ọmọ ìyàwó ni. ṣùgbọ́n aláyọ̀ láti sọ fún yín wípé ọjọ́rú ọjọ́ kẹfà oṣù kẹsàn-án òní olórí tuntun tí orúkọ rẹ̀ ń jẹ́ Àjíbọ́lá Mariam ó ti wọnú ààfin gẹ́gẹ́ bí olórí kábíyèsí ọ̀ọ́ni tilẹ̀ Ifẹ̀. ó yá ẹ jẹ́ á lọ kájọ wò ó bí kábíyèsí ọ̀ọ́ni tilẹ̀ Ifẹ̀ bó ṣe kí olórí Mariam Àjíbọ́lá káàbọ̀ gẹ́gẹ́ bí olórí tuntun láàfin àrólé Odùduwà. ó yá ẹ jẹ́ á lọ, ṣùgbọ́n ẹ má gbàgbé láti bá ní subscribe sórí ìkànnì Otasansan TV. bákan náà kẹ́ ẹ bá ní like fídíò yìí, kẹ́ ẹ dẹ̀ bá ní share rẹ̀. ẹ má gbàgbé láti bá ní tẹ notification bell kẹ́ ẹ lè láǹfààní láti máa rí wa wò lóòrèkóòrè tá a bá ti mú tuntun wá fún yín. ó yá ẹ jẹ́ á lọ. ó sì gbé ẹnìyàwó òṣèlúyà ó ti yege oyè ẹ̀yin náà jó. Àjíbọ́lá oyèdè ọ̀nìrí ẹlọ́mọge ó sì gbé ẹnìyàwó Àjíbọ́lá oyèdè ó ti yege oyèdè. àti àwọn ìyálóde àwọn ìṣòro ẹ̀jẹ̀ kò lójú ọ̀nà àwọn bàbá ọmọ ìjọba kí kábíyèsí ẹ̀jẹ̀ kò lójú ọ̀nà. àwọn tí wọ́n ní ìyàwó ládé yìí.
Thank you.
Momo. Ó sì máa gbé ní pọ́ọ̀tù láyé. Ìlú ní ìṣẹ́ láti rí ẹ̀yìn. Ẹjọ́ láìpẹ́ gbogbo ẹ̀ kó máa lọ bó ṣe yẹ kó lọ ẹwájọ́ torí ọlọ́run àwa olówó ẹ̀jẹ̀ kó lójú ọ̀nà àwọn olówó ẹ̀jẹ̀ kó lójú ọ̀nà ẹ̀ máa mú ṣọ́ọ̀tì tó ṣe wòye ẹjọ́ àti gbogbo ẹ̀. Kenneth Wọlé àti Jíbọ́lá ẹ lọ kí bàbá ẹ tó bẹ̀rẹ̀ orí. Kenneth Wọlé àti Jíbọ́lá ẹ lọ kí bàbá ẹ tó bẹ̀rẹ̀ orí. Kenneth Jíbọ́lá àti Wọlé ẹ lọ kí bàbá ẹ. Má ṣe tẹ́ kí n wá jẹun. Jẹ́ kí n rìkọ́dù ọ̀gá mi o. Jẹ́ kí n rìkọ́dù ọ̀gá mi o. Ayọ̀ òdòdó lọ́wọ́ máa bára wa ṣe.